Níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé, a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa o. A wà pẹ̀lú ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run ń lò fún ìtúsílẹ̀ àti ìdáǹdè àwọn èèyàn káàkiri àgbáyé. Dádì, ẹ ṣàpèjúwe ara yín fún ara lé sà. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ níbikíbi tí bá ti ń gbọ́ wá lọ́jọ́ tòní, ọjọ́ kẹwàá oṣù keje ọdún ìyá 2024. Orúkọ mi ni Woli P.f.A Ajayi, olùdásílẹ̀ Last Day Prayer Tabernacle tó wà ní 13 Liberty Street, Omikuni Alágbàdo. Olókè wa wà ní Akínyẹlé, Ewékòró Local Government Council of Ogun State, very close to Wàsímù. Lẹ́kọ̀ọ́ sí ẹ ṣé gbogbo bí ẹ ti ń lọ wá. Ẹ ṣé gan sà. Dádì, awuyewuye kan lọ nígboro lẹ́nujọ́ mẹ́ta yìí nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì tí wọ́n máa ń mú ewé àti egbò tó máa fi ń gún ọṣẹ àbí nǹkan kan fáwọn èèyàn, tí àwọn èèyàn dẹ̀ ń sọ, àwọn míì nígbàgbọ́ pé kò sí nínú Bíbélì pé ká máa lo ewé àti egbò láti fi ṣe ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ẹ jọ̀ọ́ sá, ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí? Ìbéèrè ńlá lẹ béèrè lótú, and ìdáhùn ní ìbéèrè. Tẹ́ bá sọ pé wòlíì, pásítọ̀ àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run àpò oríṣiríṣi, ẹni tí a fi rán ó yàtọ̀ sẹ́ni tí ó yàbàrà. Akàn pé gbogbo wọn ní pásọ̀. Bọ̀ tó bá yẹ pé wòlíì gangan, èyí tá a fi rán láti máa tú àti láti máa dè, àti láti máa ṣe ìtọ́jú àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó wà nínú Bíbélì sí àkọsílẹ̀. Lákọ̀ọ́kọ́, Genesis orí 1 ẹsẹ̀ 29 sọ wípé, báyìí l'Olúwa wí, mo dá ewé, mo dá egbò, mo dá igi, mo dá èso, mo sì tún dá gbogbo gbòǹgbò káàkiri ó jẹ àgbáyé fún yín, yóò jẹ lílò rí àti fún jíjẹ yín. Tó bá rí bẹ́ẹ̀, àwọn tó Ọlọ́run bá fún kọ́ tó fún ní oore ọ̀fẹ́ yẹn láti mọ lílò wọn, ohun tí Ọlọ́run bá ti sọ pé báyìí l'Olúwa wí, èṣù kọ́ ló sọ bẹ́ẹ̀. So tó bá fún ẹ ní oore ọ̀fẹ́ láti máa mọ àyínnìkẹ́ àtàyínnì padà tó rọ̀ mọ́ fún lílò wa, kò sẹ́bi ń bẹ̀. Ṣùgbọ́n àwọn tọ́lọ́run ò fún, àwọn tọ́lọ́run ò yọ̀ǹda ẹ̀ fún, bọ̀ tó jẹ́ pé a pè wọ́n ní copycat, ṣe bẹ́gbẹ́ mi ṣe ń ṣe, àwọn lè ní wàhálà, àwọn ló máa ń fa àríyànjiyàn tó ń tààfihàn, ṣùgbọ́n tó ń ṣe fẹ́ nù. Pé Yorùbá náà bọ̀ pé ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bí ó ṣe yẹ kó rí. So gẹ́gẹ́ bí ìbéèrè yẹn, ó wà ní àkọọ́lẹ̀, ó wà nínú Bíbélì fún ẹni tọ́lọ́run bá rán, most especially ní àsìkò tá a wà yìí. Ibú káàkiri ó di àgbáyé, ní báyọ̀ kan sọ̀rọ̀ l'Amẹ́ríkà lọ́sàn-án yìí tó sọ pé àwọn Amẹ́ríkà kún ọ̀tẹ̀ lóògùn yìí mọ́ pé ti ìbílẹ̀ herb wa náà ń lò, ọmọ bíbí Nàìjíríà ni. So tàbádẹ̀ wo náà ń sìn, yẹ́rí pé àwọn ìyá alágbo kan ti ń gbà ẹ̀ láwọn ọ̀dọ̀ chemist nìkan ti rí pé èèyàn bó jẹ́ Kristi ó jẹ́ Muslim ó jẹ́ kìíní o, wọ́n ti rí pé àwọn ayé ti gbà, àwọn èèyàn dẹ̀ ti nígbàgbọ́ sí pé ó ń ṣèwòsàn kíákíá fún gbogbo àìlera tó ń bá gbogbo wa jà. Dádì, ṣé àwọn míì wà ń sìn, wọ́n wà nílùú ọba, wọ́n níṣòro, àwọn míì wà ní orílẹ̀-èdè wa tá ti ń bá yín sọ̀rọ̀ yìí, bóyá wọ́n á kojú ìṣòro bóyá bí àìrọ́kọfẹ́, àwọ̀rò, nǹkan kan, ṣé tó bá wá sọ́dọ̀ iṣẹ́ lè lo iṣẹ́ wòlíì tinú Bíbélì àti ewé àtegbò láti fi tú wọn sílẹ̀ sà? Confirm, torí pé a fi rán mi Amos orí 3 ẹsẹ̀ 7, ó ní Olúwa ò jẹ́ ṣohunkóhun láì má fi àṣírí ẹ̀ hàn àwọn ìránṣẹ́ àwọn wòlíì ẹ̀. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn wòlíì ẹ̀ tí ò ṣe sọ síta. Pastor mi sọ pé kí wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run, apostle mi sọ pé wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run, teacher olùkọ́ni mi sọ pé wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run, àti evangelist tó ń pè ní
evangeli olùjẹ́rìí ọkàn wọ́n ṣe ìránṣẹ́ ọlọ́pọ̀ tó wòlíì gangan ló jẹ́ ìjú Olódùmarè tó dẹ̀ ń fi àṣírí ẹ̀ hàn. So tó bá ń rí ẹnikẹ́ni tó ní àdójúkọ káàkiri òde àgbáyé bó ṣe ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lábẹ́ àkóso mo ṣe òkúrí sí mo ní àwọn èèyàn tó yẹ pé wọ́n kàn sí mi lójoojúmọ́ ní 10 different countries of the world fún orí ìṣòro kan àbí kejì tó lè jẹ́ pé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nípa àtìlẹ́yìn Olódùmarè ogun wọn dẹ̀ ṣe bó bá ṣe gbà ní wọ́n ṣe general. ẹ ṣé sà, ǹjẹ́ lè sọ fóònù nọ́mbà yín fáwọn èèyàn bóyá rẹ́ni tó fẹ́ pè yín sà? Fóònù nọ́mbà mi 08033340970 lẹ́ẹ̀kan sí 08033340970. ẹ ṣé gan.